الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba tó fi wá sínú ọlọ́pẹ́, ọba tó ní ká mọ iyì ọpẹ́, ọba tó ní ká mọ̀ pé òun náà lọ́pẹ́ tọ́ sí. adúpẹ́ fọ́lọ́run náà ọlọ́mọ́sà gbọ́pẹ́ nìkọ̀ọ̀kan wa, àlùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run, ọlọ́mọ́sà bí àbùkátà nìkọ̀ọ̀kan wa, la hawla wala quwwata illa billahil aliyyil azim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله wallahu khairul makirin. Ọlọ́run wọlá gbogbo àwọn tí wọ́n tó ká dúpẹ́ fún àwọn àfáà tí wọ́n ṣoore fún wa. Ọlọ́mọ́sà wọlá wọn wájú, ọlọ́mọ́sà bí àbùkátà ẹni kọ̀ọ̀kan wa, àlùbáríkà Nábì. ọ̀rọ̀ mi lónìí sí gbogbo jàmáà ni pé èèyàn náà lọ téèyàn, èèyàn náà ní máa ṣe báyé ẹni tí dá, èèyàn náà ní sì máa ṣe báyé ẹni tí bàjẹ́. ọlọ́mọ́sá wọlé Ànábì lọ́dọ̀ Ọlọ́run, àfáàmì SHEIKH Bukhari Musa ọlọ́mọ́sàjọ́ dá fún wọn sí jù báyìí lọ. wọlé Ànábì lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ní fi wọ́n lẹ̀, mọ́sà bá ń ṣàánú wọn, májò burú fún wọn, àánú Ọlọ́run tó pọ̀ ọlọ́mọ́sà bá ń ṣe fọmọ Musa. ọ̀rọ̀ kan látó ń gbọ́ níṣẹ́ láti kí oní ìníṣì wọ́n lé mi èmi wọ́n jí àfáà wa gbé, bó wọ́n ti jí wọn gbé. kò sí tójó máa rí bẹ́ẹ̀ náà ni pé bí ti ń dá fọmọ Musa náà láyé fi ń pariwo pé wọ́n jí wọn gbé, bó wọ́n ti fẹ́ jẹ́ ọmọ Musa gbé. Ọlọ́run ló pe tiwọn bẹ́ẹ̀. àwọn èèyàn láyé a máa bínú ara wa lérí oore tọ́lọ́run bá ṣe fún kó wa, a máa bínú ara wa lérí bọ́lọ́run bá ṣe ṣàánú oníkálukú, a máa bínú ara wa lérí bọ́lọ́run bá ṣe sọlẹ̀ fún oníkálukú. ìkànnú àwọn àfáà ọmọ Musa ọlọ́mọ́sà jẹ́mi ogun, àwọn náà wọ́n sọ ó ní ya suduni fa inni ghayru la'imihi qabli minan nasi alul fadili qad husidu fadamali walahum ma bi wa ma bi imu qad mata kifaruhum kaisun bima yajidu. gbogbo ẹni bá ti ga láyé ọ̀tá rẹ̀ ni wọ́n máa ṣe. gbogbo ẹni àwọn Ọlọ́run tá a bá ti ṣàánú láyé ọ̀tá rẹ̀ ni wọ́n máa ṣe. gbogbo ẹni bá ti ga láyé wọ́n máa bínú wọn láyé. gbogbo ẹni bá ti ga láyé wọ́n máa pẹ̀ gan wọn ni. gbogbo ẹni bá ti ga láyé ayé ó máa bínú wọn ni. àmọ́ wọn wá bẹ lọ́hùn pé àánú Ọlọ́run jọ máa bẹ̀ wọ́n máa Musa. àfáà wa ní ìyá ṣubú ní wọ́n máa ń ṣe kéta mi fa ìní torí mi àfáà ghayru la'imihi. ẹ má sọ̀rọ̀ mi láì dáa, ọ̀rọ̀ mi ò sí lẹ́nu wọn, èébú èmi àfọ̀ ò sí lẹ́nu wọn. qabli minan nasi alul fadili qad husidu. àwọn kan ti ń bẹ nínú ayé tẹ́ ti ṣe kéta wọn pé ẹ̀ta ni àfáà wọ́n padà ṣe gbá fún, wọ́n padà ṣàwó fún. níbi tẹnumọ́ fún yín pé èèyàn lọ téèyàn, ìwọ ẹ̀dá bí n bá ń dáa fún Ọlọ́run ní ọlọ́ súnmọ́ o. ayé ò máa ṣe kéétà rẹ, àmọ́ nù kéétà rẹ táyé máa ń ṣe láyé rẹ ó fi dáa. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní la rahata lil hasudi. Ànábì ló wí bẹ́ẹ̀, ó ní kèésì sinmi fún gbogbo ẹni kéétà láyé. gbogbo ẹni tí ń bá ń bẹnu ayé tí ń bá ronú pé òun fẹ́ ga mọ́ bẹ láyé táyé bá ń kún ọ máa retí pé wọ́n ṣe kéétà rẹ. inú kéétà àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ máa fi kún ọ. àtúngbọ́n ní sàn kan parí wọ́n lé mi èmi wọ́n jẹ́ ọmọ Musa, ọmọ Musa wò ni wọ́n lé tí ń jẹ ayé ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ọmọ Musa ń bẹ́nu lé tí ń gbádùn ayé ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ọmọ Musa ń bẹ́nu lé tí ń jẹun bó ti wù ú, tí ń jẹun bó ti fẹ́, tí ń fọkàn balẹ̀ bó ti fẹ́, tí ń wọṣọ tó dáa bó ti fẹ́. Ọlọ́run ló pe tọmọ Musa bẹ́ẹ̀. gbogbo owó ẹ̀dá láyé bọ́ ọba fẹ́ kọ́lọ́hún ó ṣàánú rẹ, kọ́lọ́hún ó kàn dá aṣọ lọ́hún, má sì fọlọ́hún lẹ̀. bọ́ ọba ti dá aṣọ lọ́hún tó ń fọlọ́hún lẹ̀, gbogbo kéétà táyé lè wò ó lè máa ṣe lérí rẹ̀ billahi ìlàdílà wọn máa fi mókè ni. èmi mi bá ń kọrin pé wàrà kádìbà dáadáa nàbùtàlì wallahu yakifulu mi tamami ma fi tawakkufi mi salami fa ilala amami ìlàlà àmàmì. gbogbo ẹni bá fẹ́ ga láyé àfi wọ́n ṣe kéétà rẹ̀. gbogbo ẹni Ọlọ́run bá ń ṣoore fún láyé àfi wọ́n ṣe kéétà ẹ̀. gbogbo ẹni àwọn Ọlọ́run bá ń kún láyé àfi wọ́n ṣe kéétà rẹ̀. ìwọ ẹ̀dá máa retí kéétà lọ́dọ̀ ayé o.
bí tí ń dùn tí ń dán ìkò dùn mẹ́lòmíì. Inú kéta tán bá ń ṣe ìwọ náà mọ̀ fi gbádùn ayé, inú kéta tán bá ń ṣe ìwọ náà mọ̀ fi rí pé Ọlọ́run ìṣẹ̀mí ayé mi yìí dùn. Oríṣiríṣiríṣi là ń mọ gbọ́nú ayé, ẹlòmíà ní wọ́n ṣe kinní kan fún lágbájá, wọ́n ṣe là tí ó sì rí bẹ́ẹ̀ báyé ti rí nù. Èèyàn òun lọ téèyàn. Ìwọ ọmọ ìyá mi wọ̀ nínú jẹ́ o bá ti mọ̀ sí. Wàláhì wọ́n bínú ọ̀rọ̀ tó sọ sáà nẹ́bì, gbogbo bó ti sọ sáà nẹ́bì tó Ọlọ́run padà ṣàánú ànẹ́bì, Ọlọ́run padà kó ànẹ́bì, Ọlọ́run padà sọ ànẹ́bì dẹni iyì, Ọlọ́run padà sọ ànẹ́bì dẹni ẹ̀yẹ láyé, Ọlọ́run padà sọ ànẹ́bì dẹni àlùbáríkà. Ìwọ ọmọ ìyá mi báyé bá ń bínú rẹ tán máa ń bínú sí tọ́lọ́run ṣe fún ọ lóore, ọmọ ìyá mi mọ̀ rírò ọmọ inú bínú ni wọ́n mọ̀ fi ga lọ sí mọ̀ fi jókè. Gbogbo oríṣiríṣi tá à ń wí wọ́n ń sọ̀rọ̀ aláyé wọ́n lẹ́nìkan ń tọrọ ẹnìkan láì dá wọn ayé ó mọ̀ sọ. Ìwọ ọ̀dá ni ìwọ ọmọ ìyá mi ni kọ́ ọmọ Ọlọ́run rẹ, ìwọ ni kò sì dọ́lọ́run rẹ mọ̀. Bọ́ ọba ti dọ́lọ́run rẹ mọ̀, gbogbo tó ń fẹ́ nú ayé wàlẹ́ Ọlọ́run mọ̀ sí fún ọ, gbogbo tó ń bá ń lé nú ayé Ọlọ́run mọ̀ sí fún ọ, gbogbo tó wù kó o lè máa rò pé ń bọ̀ nínú jẹ́ wàlẹ́ Ọlọ́run sọ dídùn, torí pé ayé ó mọ̀ wùwà tí ó mọ̀ bàyẹ̀ nínú jẹ́. Àmọ́ ọmọ ìyá mi ìwọ ló ní ríro ọ́fẹ́sì Ọlọ́run rẹ, ọmọ Ọlọ́run rẹ náà ní gbogbo tí wọ́n ń wí Ọlọ́run rẹ náà ní ṣe bí bá ti ń ṣe àbùṣebùṣe. Ọlọ́run wọlá àṣẹ yóò wọlá agbára ẹ̀, yóò wọlá alukur'ani, yóò wọlá àánú oṣù àlùbáríkàtà gbogbo wa yẹnyẹn. Ọlọ́run wọ́n sàmú wọn borí àwọn ọ̀tá wa o. Gbogbo ẹni tí ń sáré pé ká mọ́ gà láyé, mo bá sọ pé mo fi bẹ Ọlọ́run fún gbogbo wa. Ọlọ́run já gà láyé, gbogbo ń tà ń lé Ọlọ́run fi lé wa lọ́wọ́, gbogbo tó ti ṣe inú ayé wa mọ́ fọwọ́ bàjẹ́ kà níta tún wá ń fẹ́ Ọlọ́run bá a sì fún kó wa. Ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run, ọlá la haula wala quwwata illa billahil aliyyil azim. Ọmọ ìyá mi bọ́tà bá ń lé ọ ìwọ máa fi Ọlọ́run máa pe Ọlọ́run, bọ́tà bá ń dààmú rẹ máa pe Ọlọ́run, bọ́tà bá ń ronú pé bó o láyé tiẹ̀ ti fẹ́ rí ìwọ sá máa pe Ọlọ́run. bọ́n bá ti ń pe Ọlọ́run gbogbo ibi tó ń fẹ́ òun ni, gbogbo tó ń léwu ni, gbogbo bó ti fẹ́ káyé òun kọ́ máa ráyé ó fi ọ́ sáàyè àlùbáríkà tó ń wá òun ni wàlẹ́ Ọlọ́run ó gbé ọ débẹ̀. Ọlọ́run wọlé ni mọ́sá àgbóríkàlùkù dáàyè àlùbáríkà, mọ́sá àgbóríkàlùkù dáàyè ìdẹ̀ra, mọ́sá àgbóríkàlùkù dáàyè àánú. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.